Òmìnira jẹ́ ọ̀kan lára ohun tí ó dára jù ní ilé ayé torí wípé òmìnira máa fún èèyàn láǹfààní láti ṣe ohun tó bá fẹ́ lásìkò tí ó bá fẹ́ ṣe é. Tí a bá wo àwọn orílẹ̀-èdè ńláńlá káàkiri àgbálẹ̀ ayé, pàápàá jùlọ ní ilẹ̀ adúláwọ̀, a máa rí wípé gbogbo wa jà fún òmìnira ni. A ní blood and sweat ló fi ń jà fún òmìnira, òógùn àtẹ̀jẹ̀ kò kí ń ṣe ariwo lásán. Tí a bá wo ìtàn democracy ní ilẹ̀ Nàìjíríà, àwọn kan máa ní kí ló dé tó tẹ̀ fi gba democracy. Àwọn kan máa sọ pé democracy yóò dára bí a ṣe gbà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n tí a bá wò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kì í sọ̀rọ̀ àwọn tó jà fún democracy. Nǹkan tí àwọn máa ń sọ wípé democracy. Èmi Bọ́lá ní story wa mú ìtàn náà wá fún òní. Tí a bá wo ìtàn orílẹ̀-èdè Nàìjíríà, ẹ máa rí wípé òyìnbó ti kó wa lẹ́rú. Nígbà tí ó di ọdún 1960 tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dìde láti jà fún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà, àwọn òyìnbó ló bá ní lónìí o ọdún 1960 October 1st ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ti gba òmìnira. Inú gbogbo àwọn èèyàn dùn ayọ̀ torí wípé a ti gba òmìnira, ó ti fún wa láǹfààní láti ṣe ohun tí a bá fẹ́ ṣe. Ṣùgbọ́n wà tó di ọdún 1966 àwọn ológun bá dé ló bá sọ pé rárá o, bí àwọn olóṣèlú ṣe ń darí orílẹ̀-èdè Nàìjíríà yìí kò dá wa lọ́rùn, ológun ló fẹ́ máa ṣe. Ìgbà tó di ọdún 1966 ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ló fara gbá. Tí a bá wo Tafawa Balewa, Ahmadu Bello, Samuel S.L. Akitola, àwọn náà wọ́n fi ara gbá. Àwọn ológun gba ìjọba ní ọdún 1966 tí àwọn Gowon, lẹ́yìn náà la rí Murtala, lẹ́yìn náà la rí Ọbásanjọ́. Nígbà tí ó wá di ọdún 1979 àwọn ológun wọn sá lọ, àwọn olóṣèlú gba ìjọba padà. Ìgbà ilẹ̀ ní ààrẹ Shehu Shagari tí wọ́n jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n lò tó bí ọdún 4 tí àwọn ológun fi tún gba ìjọba padà. Ìyẹn ni àgbà ayé àwọn Abacha, Babangida, Abdulsalami bẹ́ẹ̀ lọ. Ìgbà tó wá di ọdún 1990 àwọn ológun tún jáde, wọ́n ní rárá o, àwọn fẹ́ dá ìjọba padà fún àwọn olóṣèlú. Ìgbà yẹn wọ́n dá ẹgbẹ́ kan sílẹ̀ tí a mọ̀ sí NRC, èyí tí wọ́n jẹ́ kí àwọn olóṣèlú tó fún wọn láǹfààní láti dìbò. Wọ́n ní àwọn èèyàn méjì tí wọ́n jáde láti dìbò fún orílẹ̀-èdè Nàìjíríà, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn ni a ní ìkànnì jẹ́ ọmọ bíbí ìlú Kano, ìyẹn tí a mọ̀ sí Bashiru Tofa. Lẹ́yìn náà ni MKO Abiola wọ́n jáde ní abẹ́ ẹgbẹ́ SDP. Nígbà tí wọ́n dìbò yìí, Abiola ni ó gbégbá orókè. Títí tó fi dé ìlú Kano, Abiola ni ó gbégbá orókè. Ni àwọn Babangida àti Abacha ló bá da ìbò. Ló bá ní rárá o, Abiola kọ́ ni ó gbégbá orókè. Kò sí ọ̀rọ̀, kò sí àríyànjiyàn, kọ́kọ́ jáde ni wọ́n ní rárá o, àwọn ò fẹ́ Abiola ń bẹ̀. Èyí ló wá dé ẹgbẹ́ kan sílẹ̀ tí a mọ̀ sí ẹgbẹ́ NADECO, yìí tí a mọ̀ sí National Democratic Coalition. Wọ́n jáde, àwọn tí wọ́n dá ẹgbẹ́ NADECO ilẹ̀ ni Abraham Adesanya, bẹ́ẹ̀ kọ́ Ransome Kuti, bẹ́ẹ̀ náà la rí ààrẹ tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ni tí a mọ̀ sí Tinubu, Bọ́lá Ahmed Tinubu, a rí Sibiat Abiola àti Gani Fáwẹ́mi. Wọ́n pọ̀ jaburata tí wọ́n dá ẹgbẹ́ NADECO ilẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ohun ló ṣẹlẹ̀ sí àwọn tí ó dá ẹgbẹ́ NADECO ilẹ̀. Tí a bá wo ìtàn Abraham Adesanya, àwọn náà fi ara gba ọta, wọ́n fi oríṣiríṣi ẹ̀sùn kàn wọ́n. Bẹ́ẹ̀ tí a bá wo ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká lẹ́yìn, àwọn náà wà lára àwọn tó dá ẹgbẹ́ NADECO sílẹ̀, wọ́n fi oríṣiríṣi ẹ̀sùn kàn wọ́n, lé wọn kúrò ní ìlú. Bẹ́ẹ̀ tí a bá wo Sibiat Abiola, àwọn náà fi ara gbà lóríṣiríṣi ọ̀nà. Tí a bá wo bẹ́ẹ̀ kọ́ Ransome Kuti, oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n fi kàn wọ́n. Bẹ́ẹ̀ tí a bá wo Gani Fáwẹ́mi, wọ́n tì wọ́n mọ́lé, oríṣiríṣi ìyà ni wọ́n fi jẹ wọ́n. Àwọn ènìyàn yìí wọn dákẹ́, bẹ́ẹ̀ ni wọn ò dúró, wọ́n ń pariwo, wọ́n ń lọgun wípé ìjọba ológun gbọdọ̀ gbé ìjọba lẹ̀. Wọ́n lọ sí orí rédíò, ìwé ìròyìn àti káàkiri àwọn ìpàdé àgbáyé láti lè fi pariwo síta. Oríṣiríṣi ìyà ni àwọn ènìyàn yìí jẹ lọ́tùn lósì. Kódà nígbà tí MKO Abiola tí wọ́n kú sí ẹ̀wọ̀n ní ọdún 1998, àwọn ẹni yìí wọn dákẹ́, bẹ́ẹ̀ ni wọ́n pariwo tí wọ́n ń jà fún democracy tí à ń gbádùn lónìí. Nígbà tí ó wá di ọdún 1999 àwọn ìjọba ológun wọ́n gbé ìjọba sílẹ̀.
torí wípé wọ́n rí wípé agbára wọn ò ká mọ́. Àwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé wọ́n ti ń dá sí ọ̀rọ̀ yìí bí wọ́n ṣe gbé ìjọba lẹ́yìn. Tí a bá wá wo orí ẹ̀rọ ayélujára lẹ́yìn, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní ẹ jẹ́ kó dá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà padà sí ìjọba ológun. Ṣé ẹ̀yin lè fi ara da ìjọba ológun? Tí a bá wo ìtàn orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ohun tí ò dára ló ṣẹlẹ̀ ní ìgbà ìjọba ológun. Tó a mọ̀ pé democracy náà kò kù díẹ̀ káàtó, ṣùgbọ́n èèyàn wá ní pé ká sọ gbogbo iṣẹ́ akitiyan àti ìjà pẹ̀lú oríṣiríṣi ohun tí ó kọ àwọn ẹni yìí ká sọnù. Ó dàbí wípé tí a bá fẹ́ domi inú tí a fi wẹ̀ fọ́mọ nù, ọmọ yìí wà ṣẹ̀wà, àwa ni mo máa dá omi yìí pẹ̀lú ọmọ nù, kì í ṣe bẹ́ẹ̀. A máa kó àwọn ohun tí ó ṣe wá sẹ́gbẹ̀ẹ́ kan, àwò èyí tó dáa tí àwọn ènìyàn yìí ti ṣe láti fi lè máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ó fẹ́ ṣe akitiyan ní àgbáyé. Tó ẹ̀yin aráalé, dídùn ni à ń bá ilé olóyin tó tóbi di ọ̀sẹ̀ tí a ó máa fi pàdé. Dídùn ni ayé wa yóò máa sùn. Èmi ni Bọ́láńlé Onísítórì. Ẹ gbọ́ ìtàn, ẹ̀kọ́, ó dìgbà.